ẹ ǹlẹ́ o gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi o ara mi ò dá dáadáa so mi ní energy púpọ̀ ṣùgbọ́n mo fẹ́ ṣe fídíò yìí láti correct àwọn impression kan pàtàkì nǹkan tó dẹ̀ máa jẹ́ kí n ṣe fídíò yìí ò ní nítorí brother mi Àròjinlẹ̀ àyàn gidigbo tó ń kogi bòlú ọgbọ́n tí gbogbo ọlọ́gbọ́n ń jò àbí bóyá ní brother mi tí wọ́n sọ kiri ọ̀hún so oníwèé alárìnkiri ayé ó ṣàgbà oníwèé 12 tí ó kú ní ibi tó ń gbé ẹ mọ̀ tí ẹ bá jẹ́ ẹni tó máa ń rìnrìn àjò ó máa mọ́gbọ́n bí mọ́gbọ́n lọ́hùn so fídíò yìí bí mo ṣe sọ ó tẹ̀ mí díẹ̀ so ìkànnù àwọn èèyàn wa ní AfriChatter wọ́n sẹ́ndì mẹ́sẹ̀gì kan sí mi ibi táwọn kan ti ń bá Àròjinlẹ̀ jiyàn so but èmi kàn rò pé one of those things tí àwọn èèyàn máa ń sọ lórí social media ni because mo ti cultivate habit pé kí n mọ̀ fèsì sí gbogbo nǹkan tí táwọn èèyàn bá ń sọ yálà nípa mi ni o yálà nípa iṣẹ́ mi ni o so mi fèsì ẹnìkan wá pè mí lọ́sàn-án yìí ìkànnù àwọn ọ̀rẹ́ wa ni ó ní club nìbàdàn wá pè mí peter ti sọ̀rọ̀ fẹ́ yí àlàáfíà mi wò pé kó ń kí mi ó bá tún mẹ́nu bà ọ̀rọ̀ oní ẹ̀ṣíndé yìí ọ̀rọ̀ tí àwọn kan bá Àròjinlẹ̀ wíjọ́ sí òun náà bá tún sẹ́ndẹ̀ sí mi so mi mọ̀ bóyá ohun mi jáde lórí fídíò yìí o but ẹ ṣáà gbà mí bẹ́ẹ̀ ṣe rí mi mo kàn ní láti point àwọn kíní out ni ẹ dẹ̀ wá gbà mí ó possible kí fídíò yìí kó gùn ju bí mo ṣe lérò lọ ẹ má lọ́jọ́ wẹ́wẹ́ ni mo fẹ́ kẹ́ gbọ́ mi ni so ìgbà tó wá di ìrọ̀lẹ́ kó tó di àsìkò I think after irun asri before Maghrib Abisogun Taofeek Abisogun wá pè mí a jọ ń sọ̀rọ̀ nípa iṣẹ́ nǹkan kan àti bí àwọn èèyàn wá ṣe ń bẹ̀rù láti lọ ṣe eré ìbílẹ̀ ńsìn nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Èsìẹ̀lẹ̀ torí àwọn ará Èkó ń sìn kan tó bá dárúkọ Ìbàdàn fún wọn lórí iṣẹ́ wọn ò ní fẹ́ wá wọn ò ní fẹ́ lọ sí Ìbàdàn wọn ní Ọ̀yọ́ bó ṣe gbọ́ Ọ̀yọ́ state yẹn òun kálukú ń bẹ̀rù àti lọ iṣẹ́ nù gbó and who can blame them you cannot blame everyone you know kọ́lọ́wọ́ bá dáwọ́ insecurity dúró ní Nàìjíríà so ìgbà tẹ́mi àti wọn à ń sọ̀rọ̀ iṣẹ́ tó fẹ́ wá ṣe nǹkan kan wọ́n sọ àwọn kan tá a put in place then ọ̀rọ̀ kan jẹyọ ní pé lọ́sẹ̀ gan wọn ni wọ́n ń jà ní ẹ má bínú màmá yà káàkiri lórí ọ̀rọ̀ yìí o wọ́n ní àwọn máa ń jà ní mọ́níyà ló ń tiẹ̀ pé mo wá ní òkè later after irun ṣá mo wá ní kémi náà wo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media pé kí n wo ọ̀rọ̀ mọ́níyà yẹn èyí tèmi rí àwọn fídíò tí mo rí ọjọ́ lọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ kọ́lọ́run ọba kó bá pẹ̀tù sí gbogbo àwọn èèyàn tó wà ń bẹnu kọ́lọ́run má jẹ́ kí ara burú o àwọn tí nǹkan kan kọ́lọ́run aláàánú kó fún wọn lókun àtagbára o so bí mo ṣe wo fídíò bíi méjì tán mo kàn tún wá rí ọ̀rọ̀ yẹn ní tẹ́nìkan tó post ẹ̀ lórí ìyàn yẹn náà so ṣé Ibrahim Chatta ṣé o ti ní ẹṣin ti kú 48 kìíní kan ok mo fẹ́ sọ fún yín direct báyìí mo ti lose ẹṣin kò ń ṣe 48 mọ́ mo ti lose ẹṣin 49 torí lẹ́yìn 48 yẹn ẹyọkan mi ti kú nínú ọdún yìí a pàdánù ẹṣin púpọ̀ àti pàdánù ẹṣin 2 this is the lowest so kí ló máa ń pa àwọn ẹṣin oríṣiríṣi ọ̀rọ̀ because ẹ̀rí téèyàn bá ń drive lọ́wọ́ ẹnì kejì tó máa ń wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn ó máa ń sábà mọ mọ́tò wájú ọ̀lọ́ ó ṣe wà báyìí ó ṣe báyìí ó ṣe páàkì ẹ̀ báyìí
àfi tẹ́ni ẹ bá di steering wheel mú fún rẹ̀. So àwọn yẹn máa ń dára lọ́gbọ́n ṣé ẹ̀ tọ́jú wọn ni ṣé ẹ̀ ṣe kíní kan náà à ń tọ́jú wọn. A ní veterinary doctors, a ní àti ti bílẹ̀ àti ti èbó, aláwọn staff, aláwọn èèyàn tó máa ń tọ́jú àwọn ẹṣin. Ó nígbà kankan tá a gbà tó Medoki làwọn tó máa ń wẹ̀ fún wọn, tó máa ń gùn wọn láti exercise wọn. Àwọn yẹn ó nígbà kan tá a ní tó bí 10 àbí 12 depending bẹ́ẹ̀ ṣe wọ́n bá ṣe pọ̀ tó. Ìgbà mi a máa ní 6. Kò wá mọ́ àwọn veterinary o, torí ẹṣin máa ń jẹun gan o. Nǹkan méjì lẹ́ṣin mọ̀ ṣe jù láyé, wọ́n máa ń yàgbẹ́ gan, wọ́n dẹ̀ máa ń jẹun gan. So away from that, bóyá àwọn èèyàn ṣàkíyèsí ṣe rí gbogbo ni mo sọ, gbogbo fíọ̀n tó wà lórí àwọn streaming platforms ńláńlá yẹn àbáwọn fíìmù tó ń lọ sinimá tó ti jẹ́ ẹ̀píkò yàtọ̀ sí Kúnlé Afọláyan nìkan tó náà operate village ẹ̀ pẹ̀lú ẹṣin nìkan la yálẹ̀ṣin o. Ẹni tá a dẹ̀ yálẹ̀ṣin tó kéré jù ó ní Honourable Fẹ́mi Adébáyọ̀ Amir, king of boys wa. Ó nìkan la wá fún ní ẹṣin tó kéré jù rí, nítorí pé Fẹ́mi náà ní ẹṣin tá a fún Fẹ́mi tó kéré jù nínú Jagunjagun 1 láti fún Fẹ́mi lẹ́ṣin tó kéré jù. A fún ní ẹṣin 26, a fún ní ràkúnmí 4, a fún ní kẹ́tẹ́kẹ́tẹ́ bóyá ràkúnmí 3 àbí 4, a dẹ̀ fún ní kẹ́tẹ́kẹ́tẹ́ bíi 5, bóyá 5 àbí 3, bọ̀ mo rántí dáadáa pé ẹṣin 26 la yá Fẹ́mi. Ìdí tí Fẹ́mi ò fi gbà ju tí ò ṣe rẹ́ǹtì ẹṣin jù bẹ́ẹ̀ lọ́lọ́ wa ni pé Fẹ́mi náà ní ẹṣin o, ẹlẹ́ṣin, bàbá ẹlẹ́ṣin gangan ni Fẹ́mi náà. Nínú Jagunjagun 2 mi mọ òǹkà ẹṣin, ṣùgbọ́n ó ju ìta tó kọ́kọ́ rẹ́ǹtì lọ́wọ́ wa ń gbà yẹn lọ. Captain Dexy tó ṣe Àṣírí Adé, òun àti babarin sister mi yìí ni producer àṣẹ yẹn. So Captain Dexy ni director. Ẹṣin 40 àbí 50 mo rán ni mi mọ kálẹ̀ àwọn mo wà níbi tí àwọn òṣìṣẹ́ wa wà, wọ́n á máa create number but I think between 40 to 50 ẹṣin la fún Captain Dexy nìkan. I think it's 50 la fún Captain Dexy nìkan fún Àṣírí Adé. Ìgbà tá à ń ṣe House of Ga, aya House of Ga ní Ẹ̀pẹ́, láti village wa la fi charter láti supply House of Ga ní ẹṣin àti ràkúnmí àti kẹ́tẹ́kẹ́tẹ́ tó wà lórí sẹ́ẹ̀tì yẹn. Ẹṣin tó lọ gbà níta torí dàpẹ́ nìkan ní ẹṣin around Ẹ̀pẹ́ yẹn, ẹṣin tó lọ gbà níta bóyá ẹṣin 3 less than 5. In fact lórí sẹ́ẹ̀tì House of Ga a pàdánù ẹṣin 2 ló kú àti ràkúnmí 1. Meanwhile aunty mi Bab àwọn tún wá gba vet wá sí location yẹn gangan kẹ́ẹ̀bà wo bí ìtọ́jú ẹṣin ṣe lágbára tó. Wọ́n tún gba veterinary doctor tó wà pẹ̀lú wa throughout gbogbo ọjọ́ ta fi fíọ̀n pẹ̀lú oúnjẹ torí ẹṣin máa ń jẹun mo ṣe sọ fún yín o. nígbà tá a bẹ̀rẹ̀ àfi chata a máa ra báàgì witover ní I think 32 bó ṣe ń bá yín sọ̀rọ̀ ó ti wà níbi 22,000 naira báàgì kan. ṣé ẹni tẹ́ ẹ bá gbé ẹnu ẹṣin kó lọ jẹ koríko àbí kó jẹ epo ẹ̀gẹ́ gbígbẹ díẹ̀, ẹṣin máa jẹ báàgì kan tán lóòjọ́. ẹṣin lágbára àti jẹ tán lóòjọ́ 22,000 naira dẹ̀ náà ń ta báàgì kan. ẹni tó bá ń sin ẹṣin máa sọ fún yín. So a supply mi mọ nọ́mbà náà but nọ́mbà tẹ́ bá wọ ẹṣin náà House of Ga bóyá 3 náà gbà ń ta àwa la supply ẹ̀. àwọn tá a ti supply ẹṣin ní industry ilẹ̀ ẹṣin tó Ìyálóde Làbákẹ́ Olódodo àwọn ẹṣin tẹ́ ẹ̀ rí yẹn tán máa rọ́ gidi àwa la supply wọn. Ojúde Ọba last year ni mo bẹ̀rẹ̀ sí lọ sí Ojúde Ọba last year tí mo lọ yẹn a supply àwọn kúkú because ṣe pé kúkú ní very large family. àwọn kúkú lẹ́ṣin o wọ́n lẹ́ṣin tí wọ́n bọ̀ tẹ́ pé family kúkú pọ̀. a supply kúkú lẹ́ṣin ní last year. I supply Shinap lẹ́ṣin last year. This year a supply àwọn kúkú lẹ́ṣin but èmi máa ń bá àwọn ṣọ́ yìí jáde. tí n bá lọ bá àwọn ṣọ́ yìí jáde yẹn ẹṣin mi ni mo máa ń gùn. àwọn ṣọ́ yìí máa fún mi lẹ́ṣin but ẹṣin mi ni máa ń gùn. So ìyẹn lójúde Ọba mi sọ ibi kan wà tí mo ti ń ṣe fídíò kan torí à ń ṣe kinní bẹ́ẹ̀ ni à ń ṣe documentary ṣọ́yè. ibi kan wà tí mo ti gun ẹṣin kan ara àwọn ẹṣin kékeré inú ilé wọn ni ó dà pé ọmọ kékeré gangan ló ní ẹṣin mo wá gba ẹṣin yẹn lọ́wọ́ mo wá gorí ẹṣin yẹn mo wá fi ń sọ̀rọ̀ mo kọ̀ rí táwọn yẹn ń comment ẹṣin yẹn ó tínrín ó ṣe kinní kan ẹṣin kékeré ni kò dẹ́ ń ṣe ẹṣin mi
so ẹṣin tí máa ń gùn lójúde ọba gangan lẹ́ẹ̀mejì tí mo ti gún ẹṣin yẹn captain lórúkọ ẹṣin ó jẹ́ ẹṣin tí mo like dáadáa àgbàlagbà ẹṣin ni arúgbó ẹṣin ni but ẹṣin tó wà very intelligent ni so mo like ẹ ó ní mo gùn lójúde ọba last year ni mo gùn lójúde ọba this year so kí ni mo fẹ́ fàyọ ní gbogbo ẹjọ́ tí mo ń rò torí máa dá ẹ lágara pẹ̀lú fídíò yìí gan kọ́ tí mo fẹ́ fàyọ ni pé ẹṣin tá a ti lose 49 ní báyìí adẹ̀lẹ́ṣin tó ṣì tó bí 27 thereabout lẹ́ṣin period yìí ni anilẹ́ṣin tó kéré jù rí láti bí over 5 years ago tá a ti bẹ̀rẹ̀ sí operate Africhata Film Village and Resort yìí ìgbà àkọ́kọ́ ní tá a lẹ́ṣin púpọ̀ tó mọ bí 27 a máa ń ní ẹṣin tó máa ń pọ̀ in fact tá a bá ti lọ rẹṣin a máa lọ rẹṣin wa ní north Mega 3 Gaidam gbogbo àwọn ọ̀nà Nigeria máa ń rẹṣin ẹṣin tó kéré tá a máa ń kó wọnú Africhata ẹṣin 10 tó bá kéré jù a máa rẹṣin 15 lẹ́ẹ̀kan náà ni o so ìgbà tó ti wá di pé àwọn colleague wa ń bẹ̀rù nǹkan tó mo fi sọ̀rọ̀ inú gbóhùn lẹ́ẹ̀kan àwọn colleague wa ti ń bẹ̀rù pé àwọn kan tó ń ṣẹlẹ̀ ní ọ̀yọ́lọ̀yọ́ jẹ́ni lójú àwọn ará Èkó ń sìn tí wọ́n wá ṣe ẹ̀píìkì mọ́ báyìí la rẹṣin in fact staff wa kan wà tí ó fẹ́ ṣe nǹkan ó wá lọ sí village tó bá ti lọ bẹ́ẹ̀ a máa ń rẹṣin ní last year before Iléyá a rẹṣin before Iléyá a máa ń sábà rẹṣin after Iléyá a máa ń rẹṣin but lọ́dún yìí a rẹṣin ní before Iléyá ilé àdàrẹṣin after Iléyá ilé àkọ́kọ́ kò sówó ń lù ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn táàtórí wọn rẹṣin gangan àwọn onífíìmù wọ́n ti ń bẹ̀rù àti wá nu gbó so nǹkan tá a prefer láti máa rà ń sìn ní màálù then ẹja wa padà àwọn èèyàn sọ̀rọ̀ pé báwo náà ṣe máa ń kú kí ló máa ń ṣẹlẹ̀ nǹkan tó máa ṣẹ́rí ẹṣin yẹn a máa ń láti separate toro possible kí wọ́n wá sí village wa lẹ́ẹ̀kan náà kó jẹ́ pé ẹṣin tó máa rí lórí ìdúró níbì kan máa jẹ́ bí 20 kórí ẹṣin tó máa dúró níbì kan kó jẹ́ bí 16 a máa ń separate àwọn ẹṣin tí ẹṣin abo àti ẹṣin akọ tó bá ti wà pọ̀ wọ́n máa ń jà wọ́n máa gẹ́ra wọn jẹ wọ́n máa tara wọn pa kíní ẹ̀ máa ń jẹ́ kán ní egbò ṣẹ́rí egbò kékeré bẹ́ẹ̀ ṣiṣẹ́ lágbára tó yẹn egbò kékeré máa ń pa wọ́n kòkòrò kan àti àwọn Haúsá máa ń pè ní kẹ́ǹbí tí kẹ́ǹbí yẹn bá ti ṣe ẹṣin báyìí ó máa rù kò ní lè jẹun mọ́ from there ó dẹ̀ lè kú tẹ́ṣin bá ṣẹ̀ṣẹ̀ bímọ agbára wọn in fact a máa ń stop àwọn ẹṣin abo wa báyìí kan máa ṣàbíamọ because wọ́n bá ti ṣàbíamọ wọ́n máa ń weaken wọn ìmí ò ní recover láti bí childbirth you understand so ẹṣin wa tó ti kú is 49 now àwa dúpẹ́ lọ Ọlọ́run torí pé gẹ́gẹ́ bí ọ̀dọ̀ àwa Muslim wọ́n ní tí dábàá èèyàn bá ń kú wípé Ọlọ́run fi ń dóòlà ẹ̀mí èèyàn àti àwọn tó rọ kiri káyàn ni ẹṣin kú ṣé àwọn pété yẹn bá ní poultry ìgbà míì ẹ̀kan máa gbọ́ pé odidi poultry bí ààfù bird tẹ̀yàn ní poultry máa kú àwọn náà máa ń kú báwo èèyàn ṣe ń kú bí gbogbo nǹkan ṣe ń kú náà ṣe ń kó ń ṣètà ìtọ́jú wọn ló máa ń pa wọn December last 3 years mo kàn wọnú agbo màálù mi ni ojú mi báyìí làwọn màálù mi ṣe ń kú tẹ̀léra wọn first time tó máa ṣẹlẹ̀ sí mi rí ni ẹ̀ tí àwọn animals máa kú púpọ̀ lẹ́ẹ̀kan náà bíi mars wọ́n dẹ̀ kú ìgbà tí mo wá dé gbogbo animal tó kú yẹn kò ju bóyá bíi 7 àbí nǹkan lọ o mo fẹ́ sunkún nígbà tí mo wá dé Gàfúlàní kan tó wà ní Abẹ́òkúta lọ fíọ̀m ni ìgbà tí mo wá dé Gàfúlàní yẹn wọ́n sọ fún mi pé agbo kan lùzì màálù 30 lẹ́ẹ̀kan náà lọ́dún tí tèmi kú yẹn wọ́n ní ìgbóná kan ní kí ni kọ́ṣà ní bọ́ ṣe sọ ẹ mọ̀ pé ó dẹ̀ ṣàjèjì sí mi so bí àwọn ẹdìẹ ṣe ń kú bí màálù ṣe ń kú bẹ́ẹ̀ náà làwọn ẹṣin náà ṣe ń kú ẹ̀dẹ̀ pé ẹṣin máa ń ṣiṣẹ́ wàhálà kò ń ṣètà ìtọ́jú wọn dẹ́ṣà níyẹ ẹṣin yẹn lóòótọ́ bẹ́ẹ̀ mo sọ̀rọ̀ kan jò ní pé nínú nǹkan ọ̀gùn ẹṣin wà nínú nǹkan tó wọ́n ju àwọn èèyàn kan jiyàn ṣẹ́rí mi kì í dédé gbé fídíò sójú kí n máa sọ àwọn ọ̀rọ̀ ibi pé káwọn èèyàn máa bí mi lọ́rọ̀ ni mo fi máa ń sọ àwọn ọ̀rọ̀ yẹn ẹ̀dẹ̀kọ̀ wá sọ̀rọ̀ kíní kan nǹkan ọ̀gùn lára nǹkan ọ̀gùn tó wọ́n ju nílé ayé ẹṣin wà lára wọn tí ò bá jẹ́ pọ̀ǹgàn ló wọ́n ju láyé so mo wá rí táwọn èèyàn ń gbé jáde wọ́n gbé kí lórúkọ ẹṣin yóò lórúkọ ẹṣin dẹ̀ $70 million lẹ́ṣin yẹn òun kọ́ ló wọ́n ju o ẹṣin $197 million wà in fact tẹ́ bá lọ wórí YouTube fídíò kan wà bẹ́ẹ̀ kẹ́ béèrè pé 25 most expensive horses nínú ẹṣin tó wọ́n jù nù 25 ní yìí tó lóòjù nù ẹṣin yẹn ó ní $3.2 million dé 70 million then 197 million ló wọ́n jù lórí yẹn in fact lánàá mo rí lánàá àbíjọ́ òní mo ti rí rẹ́kọ̀dì ẹṣin tó wọ́n jù bẹ́ẹ̀ lọ́sìn ó to be $210 million oníye tó ń ta ẹṣin yẹn
so ẹṣin wọn ṣáwa wá nírú ẹṣin yẹn rárá o, a nírú ẹṣin yẹn o, a ní o, àwọn olówó kò ń ṣerú ẹṣin wa tó wọ́n jù mi ní surprise ẹ fún yín bọ́ a nírú ẹṣin bẹ́ẹ̀ yẹn bọ́ wọ́n rí táwọn kan sọ pé 350 náà tẹ̀ ẹṣin kíní kan ẹnìyàn ò mẹ́ṣin ni o, ẹṣin oríṣiríṣi ló wà, ẹṣin mi wà tó ti ṣiṣẹ́ tó ti gbó tó ti dàgbà tó yẹ pé ẹṣin arúgbó ni kò wá lágbára mọ́ ẹ lè rí àwọn ẹṣin tó yẹ pé kálá àwọn tán máa ń jẹ ẹṣin ni tó yẹ kó pa kan jẹ àbí kó pa kan ẹ ti understand ẹṣin wọn o bọ̀dún mi ò láwọn ẹṣin tó wọn. ẹlẹ́ẹ̀kejì mbẹ́ tí mo fẹ́ sọ ni pé ṣé bá rí ẹṣin gẹ́gẹ́ ni òjì kí n jẹ́ kémi lówó ojoojúmọ́ ayé ni máa ń broke. In fact nínú village mi èmi náà like car, mo ti ta mọ́tò mẹ́rin rí, mọ́tò mẹ́ta nínú mọ́tò mẹ́rin tí mo ní láàrin space 2 weeks mo ta mọ́tò mẹ́ta láti fi owó wọn ẹ̀mọ̀ náà sí inú village. Tẹ́ bá rí mi tẹ́ bá pàdé mi lọ́nà mọ́tò ṣùpẹ̀ṣùpẹ̀ kọ́ báyìí mò ń lò torí mi lówó, torí tá káléèyàn lówó ni ó máa lẹ́ṣin ó máa ní mọ́tò náà, mi ní mọ́tò kan tí mo ní, mọ́tò kan náà mo ní, mọ́tò yẹn dẹ̀ ni ó ti gbó. In fact mo rà ní san díẹ̀díẹ̀ ni tó fi wá gbó mọ́ mi lọ́wọ́ lọ́dọ̀ Sàṣì tó ń ta mọ́tò ń bàdàn ni mo ti ra mọ́tò yẹn ó dẹ̀ ti gbó báyìí. So alẹ́ṣin báyìí alẹ́ṣin ju 27 lọ there about àdẹ̀fẹ́ ra ẹṣin sìn nítorí tabara àwọn tá a fẹ́ torí wọn ra wọ́n bẹ̀rù láti wá sí inú gbóǹsìn láti wá shoot film. So that's it. So Àròjinlẹ̀ brother mi ò parọ́. Then amúmitayin ṣé bá rẹ̀ ló tàn jẹ́ ẹjọ́ ṣé ẹṣin yẹn tí n bá ní àbí tí mi ní ṣé mo fẹ́ kó wá sílé àwọn tó ń jiyàn ni.